yá mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn òde ṣé àlàáfíà ni mo bá gbogbo yín ọdẹ ọdún bí mo gbàládùra fún gbogbo wa pé a ò ní ròhùn gbé sọnù bí òṣèbí ọmọ àṣẹ ìgbìmọ̀ rẹ̀ yá ẹni tó lè fẹ́ justice somebody information kan ni mo fẹ́ ká jọ gbéyẹ̀wò láàrin mi àti yín mo dẹ̀ fẹ́ kí oníkálukú yín kó fi èrò ọkàn ẹ̀wọ̀n lábẹ́ comment section ṣé information yìí ọ̀nà méjì ló pín sí mo wá fẹ́ jẹ́ ká jọ wò ṣó jọra wọn àbó yàtọ̀ síra wọn èmi gbọ́ ìkan fún ara mi wọ́n wá sẹ́ndì ìkan sí mi mo wá wo méjèèjì lójú òtè tèmi lọ́kàn ti tèmi kò jọra wọn lórí ẹ jẹ́ kí n sọ pé lórí fóònù kan ṣo ni information méjèèjì ló dálé lórí but bí analysis àwọn méjèèjì àwọn party méjèèjì bí analysis wọn ṣe wá lójú tètè mi kò jọra wọn but ẹ̀yin olólùfẹ́ mi gbogbo àwọn olólùfẹ́ justice somebody mo wá fẹ́ kẹ́yìn náà fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ṣé information yìí ṣé méjèèjì ṣó jọra wọn ẹ̀yin kọ́kọ́ fún yín ní èyí tí wọ́n sẹ́ndì sí mi kí wá fún yín ní èyí tẹ́mi fún ara mi gan gbọ́ ká wá wo méjèèjì síra wọn lórí particular nǹkan kan náà dẹ̀ ni tí n bá fún yín ní information méjèèjì yẹn tán èmi fún ara mi kì í wá fẹ́ analyse nǹkan tí mo rí lórí ẹ̀ kẹ́yìn náà wá fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ok ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ti ẹnu arábìnrin lórí information tó kọ́kọ́ give lórí ọ̀rọ̀ Mohbad àti Wunmi Àṣànà ẹ gbọ́. ẹ máa listen sí o. ṣe àdúgbò pọ́ìntì yẹn. When Mohbad died, that is exactly
That is exactly what I even. Mo rò pé ẹ ti gbọ́ àárín yẹn lórí 3 seconds video tí a dẹ̀ gbọ́ pé àdúrà sọ wípé 10-minute video ni pé ó sì kù 9 minutes 30 something seconds fine. Mo á tún play ìkejì fún yín side ìkejì tèmi fún ara mi tí mo gbọ́ lórí fídíò yìí náà ni o lórí fóònù Mohbad yìí náà ni o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share fídíò yìí kó go viral. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò fáǹfààní ó ṣeéṣe kẹ́yìn kan kẹ́ ẹ ti gbọ́, ó ṣeéṣe kẹ́ ẹ ti wò, but fáǹfààní àwọn tí wọ́n ti wò, fáǹfààní àwọn tí wọ́n mọ ibi tí ọ̀rọ̀ Joseph Mohbad tó dé àti ibi tó tún ṣe ń lọ àti nǹkan tó tún ṣe máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀, fáǹfààní wọn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, ẹ share kẹ́ ẹ bá mi subscribe fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ni o. Ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín, òṣùbà yín rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jẹ́ ká tó wá gbọ́ sáìdì kejì tèmi fún ara mi gbọ́. Mo wá fẹ́ ká wá combine méjèèjì, ká wá combine yẹn together kí n tó wá analyse ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lé lórí. Mo ṣe ń gbọ́ pé àǹtí Karimo. Bẹ́ẹ̀ ni ìjẹ́ jẹ́ mọ̀ pé lọ́jọ́ yẹn mo lọ bá àdúrà, mo rò bóyá nǹkan tó wà nínú fóònù yẹn lè rí ni. Ẹ máa lọ́tẹ̀ torí lára àwọn nǹkan tó wà nínú fóònù yẹn mo mọ̀ pé tẹ́yìn bọ́ bá rí. Mo ṣe ń gbọ́ pé àǹtí Karimo náà èèyàn tí kò kí ń gba irọ́ ni. Ọdún mo rò pé ẹ mọ̀ nípa nǹkan tó wà nínú fóònù yẹn. Ẹbí ọmọ ń pa ẹ̀rọ ní ìmọ̀ ìkọ́ pọ̀ nínú fóònù yẹn gan-an. Ìkọ́ pọ̀ fún ẹ̀. Ṣé bá parí fóònù ni justice ti máa wà? Ṣé gbọ́ statement yẹn? Karimo àti àbúrò ìyá Mohbad tá a mọ̀ sí Fọláṣadé àwọn náà ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn o. Wọ́n ní nǹkan pọ̀ nínú fóònù yẹn gan. Wọ́n ní tó bá jẹ́ pé a rí fóònù yẹn ni a ti máa rí justice. Tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ first, ó ní Wùnmí mú ọ̀bẹ dání, ó fẹ́ gún Mohbad. Ó ń sọ pé tí Mohbad bá súnmọ́ òun máa gún níbi tí kò ti ní ìyè. Ó ní nǹkan tó wà nínú fídíò yẹn nínú 3 seconds yẹn nìyẹn tí wọn ò fẹ́ ká mọ̀. Ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn kò súnmọ́ fámílì Alọ́ba o, kò súnmọ́ fámílì àwọn Wùnmí o. Àwọn méjì tó wá ń sọ̀rọ̀ yìí fámílì ni wọ́n o. Ìkan àbúrò ìyá Mohbad, ìkan ẹ̀gbọ́n Wùnmí tí gbogbo àwọn èèyàn accuse pé òun ló pa Mohbad. Mo ṣe analyse ọ̀rọ̀ yẹn fún yín. Ẹ jọ̀ọ́ ta ló súnmọ́ olóògbé jù? Ẹ jẹ́ ká gbọ́ síwájú díẹ̀ sí. Parí fóònù ni justice ti máa wà. Torí gbogbo bí mo bá ṣe máa ń ṣe nǹkan yẹn ó máa ń ṣèwé. Èmi náà mọ̀ ó ṣẹ̀jẹ̀ ṣe yàn. Èèyàn méjì kan ni. Ó ní lọ́wọ́. Ìkan nínú àwọn tó ní ẹ̀ lọ́wọ́ àǹtí Karimo wọ́n ti bá ẹ̀bẹ̀. Wọ́n ti bá ẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹni àwọn ọmọ ṣe tiẹ̀ ní pàtẹ́ díẹ̀. Kò ń ṣe díẹ̀ o. Inú àwọn ọ̀rẹ́ ẹ̀ ni. Inú àwọn ọ̀rẹ́ ẹ̀. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn àti pé mi dẹ̀ tún lè sọ pé ó ní lọ́wọ́, mi lè sọ pé mo gbọ́ pé ó ní lọ́wọ́ kí n sọ bẹ́ẹ̀ yẹn because èmi náà mo ti wà curious, mo fẹ́ find out but kò yí sì fún mi nítorí sísá mi ṣóyè yín. Ṣé ẹ tún ti gbọ́ deep more conversation láàrin yẹn pé àwọn méjì ni Mohbad send information yẹn sí pé gbogbo nǹkan tí Mohbad bá ń ṣe ó máa ń sọ rẹ́kọ̀dù ẹ̀. Àwọn méjì dẹ̀ ni ó send ẹ̀ sí. Karimo wá ń bi Fọláṣadé léèrè wípé ṣé nínú àwọn ẹbí ẹ̀ ni àbí nínú àwọn ọ̀rẹ́ ẹ̀. Fọláṣadé ní nínú àwọn ọ̀rẹ́ ẹ̀ ni kò ń ṣe nínú àwọn ẹbí ẹ̀.
Fọláṣadé ní nínú àwọn ọ̀rẹ́ ẹ̀ ni kò ń ṣe nínú àwọn ẹbí ẹ̀. Mí ni pé èyí tó dá Fọláṣadé lójú nínú àwọn ọ̀rẹ́ ni Mohbad tó send information yẹn sí. Ìyẹn ló rí fara sí pé wọ́n ti bribe ọ̀rẹ́ yẹn kò lè sọ̀rọ̀ kò dẹ̀ lè fi evidence yẹn síta. Karimo tún wá ń sọ padà pé òun náà mọ ìkan nínú àwọn ẹbí ẹ̀ ló send ẹ̀ sí. Ẹjọ́ talẹ́bí tó send ẹ̀ sí tí ò dẹ̀ wá sọ. Àbóhun làdúrà tó sọ wípé ó ní 10 minutes ẹ̀ lọ́wọ́ tó send 3 seconds sí Yomi Fabiyi. Ẹ jẹ́ ká ṣe yẹn lé ní. Now nínú conversation méjèèjì yẹn ẹjọ́ èwo ló real? Torí ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọbẹ̀ òun nìyẹn sọ. Ó dẹ̀ ní nǹkan tó wà nínú 3 seconds video nìyẹn tí wọn ò fẹ́ ká rí tí wọ́n fọwọ́ bò tó delete yìí tó kù. Now àwọn tó wá súnmọ́ olóògbé gangan àwọn yẹn ní nǹkan tó wà nínú fídíò yẹn ó pọ̀ ju bá a ṣe expect lọ pé tá a bá rí ni a máa ti rí justice. Ọ̀rọ̀ yẹn ó wá ń ṣe bákanbàkan létí mi. Analysis tí mo fẹ́ ṣe lórí ẹ̀ ni wípé ṣé ẹ ti rí wípé àwọn ọlọ́pàá, I'm sorry to say and I'm not sorry to say it again. Torí ìgbà míì wà tẹ́lẹ̀ pé tá a bá sọ pé wọ́n ń ṣiṣẹ́ òótọ́ ni wọ́n ń ṣiṣẹ́. Ìgbà míì dẹ́wà tó yẹ kán ṣiṣẹ́ wọn tí wọn ò ní ṣe. Ìrísí tí mo yẹ sọ pé I'm sorry òun ni wípé àwọn ọlọ́pàá nígbà míì wọ́n máa ń rẹ́dí àti ṣiṣẹ́ but àwọn ọ̀gá wọn ló máa ń dì wọ́n lọ́wọ́ mú. Ìgbà míì dẹ́wà tó jẹ́ pé táwọn náà bá dẹ̀ ti gba kúnkúṣì tó ti gbẹ̀gún jẹ àwọn ogun ọ̀rẹ́dí àti ṣiṣẹ́ mọ́. Àwa mọ̀ yìí tó wá fẹ́ jẹ́ nínú méjèèjì. Torí pé kí ni tó bá jẹ́ wípé ọlọ́pàá fẹ́ ṣiṣẹ́ ni gbogbo ojú tó ń wò mí ṣe rí statement yẹn lásán ó ti tó evidence láti fi wá ikú tó pa Mohbad. Bọ́kàn ṣe sọ̀rọ̀ yẹn lásán ẹ ò gbàtà tí ń tẹnumọ́ 3 seconds tí Yomi Fabiyi fúngun mọ́ tó sàn try láti twist ẹ̀. CCTV camera wọ́n block ẹ̀ wọn ò jẹ́ kí Yomi rí gbà. Now ọlọ́run tó wá ṣe 3 seconds. Ẹ gbọ́ nínú conversation Fọláṣadé àti Karimo. Fọláṣadé ní nǹkan tó wà nínú fídíò yẹn. In fact tá a bá ti lè rí no more stress evidence ti farahàn judgement ti farahàn. Tẹ́ bá dẹ́ gbàgbé bóyá torí ẹ̀ ni Wùnmí ṣe lọ mú fídíò fóònù lọ́dọ̀ ya Mohbad tán ló lọ jí mú gbà yẹn. Bóyá nínú àwọn ẹbí ẹ̀ tí Karimo sọ pé ó sẹ́ǹdì sí bóyá àdúrà ni. Ṣé ẹ mọ̀ pé àdúrà náà ló sẹ́ǹdì 3 seconds bó tiẹ̀ ti lè jẹ́ pé ń sìn wọ́n ti ní Dàmọ́lá ni Dàmọ́lá ti accept blame yẹn bóyá lótìtọ́ Dàmọ́lá ni bóyá ó kàn claim blame yẹn sórí ara ẹ̀ bóyá wọ́n ti promise ẹ̀ nìkan only God knows nǹkan tó pamọ́ ojú Ọlọ́run ló tó but claim fẹ́ fàyọ̀ ní wípé ṣé kò yẹ kí àwọn ọlọ́pàá tiẹ̀ lo ìyẹn lásán evidence tí ò tiẹ̀ tó yẹn lásán tọ́lọ́pàá bá rí wọ́n á fi get gbogbo ìwádìí tán wá but to no avail wọn ò ṣiṣẹ́ lórí ẹ̀. Now àwọn kan wá ń sọ fún mi pé ṣé bẹ́ẹ̀ mi sọ wípé Karimo kò wá justice mo wá get back sí ẹni yẹn pé mo ní ṣé Karimo tí wọ́n mọ̀ lánàá àbí yìí tó mọ̀ lénìí mo ní ṣe bẹ́ẹ̀ mi náà pẹ̀lú àwọn tó kọ́kọ́ sọ wípé Karimo ó ń wá justice àdẹ̀fi bó dẹ̀ ṣe roundabout tó dẹ̀ tún ṣe u-turn tí èsúrú ẹ̀ tó wá pàdídà tó wá ń lájà ṣe bẹ́ẹ̀ àwa iná làjọ ń sọ pé Karimo ń wá justice o at the end of the day ó ṣe u-turn ní 360 degree èsúrú ẹ̀ bá pàdídà ó bá ń lájà ẹni ló fẹ́ mi ẹ̀ ò ní rí ohun gbé sọnù bí ó ṣe bí ẹ bá mi share fídíò yìí ẹjọ́ kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV fáǹfà náà yìí tẹ́ ẹ ti subscribe ni o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe òṣùbà yín rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Karimo ò wá justice mọ́ o gbogbo èyí tó ń ṣe láti ilẹ̀ yẹn ó ń play game fún wa ni ó ń fi irọ́ wá ìdí òótọ́
ó ń fi tọ́ dúdú sínú ó ń tu funfun síta ẹ mọye ìgbà tó ti advice Wùnmí ẹ mọye ìgbà tó ti sọ pé kí Wùnmí ignore invitation àwọn ọlọ́pàá kí Wùnmí ignore any petition tó bá kọ against ẹ kí Wùnmí má attend di corona kí Wùnmí má ṣe kinní kan kí Wùnmí ṣe gbá kan ó tún yá òun iná ló tún jáde pé 3 seconds video tó ń sọ kí ni ọ̀tọ̀ rẹ tí Yomi bá fẹ́ Fábíyì bá lè mú lọ sí corona inquest kí Wùnmí fúnra rẹ̀ mú lọ sí corona inquest kó dẹ̀ mú lọ́yẹ̀ dání òun tó ti ní kó má yọjú sí corona inquest òun tó ti ní kó má ọ̀nà invitation àwọn ọlọ́pàá òun iná ló tún jáde tó tún ní kí Wùnmí mú 3 seconds video kó mú lọ sí corona inquest ṣé ti rí pé ó kàn ṣe zigzag Yomi Fábíyì tó rí clear pé ó ń wá justice òun iná ló tún takò plan ní Yomi Fábíyì òun náà ló tún bàjẹ́ tó bá jẹ́ pé kò tètè gbé ọ̀rọ̀ àdúrà síta ni ó ṣeé ṣe kí àdúrà fọ̀ méjì ju 3 seconds yẹn lọ but immediately tí Yomi sọ fún pé àdúrà máa ń bá mi ṣáàtì tí Yomi forward gbogbo information yẹn sí báyìí òun ló kọ́ best speaker bóyá ká ní kò best speaker tó twist àdúrà pé ká tó fún ẹ lówó ìyí tó send sí mi èmi ò rí dáadáa wọ́n kàn pariwo ń bẹ̀ ni wọ́n kàn ṣe kíní kan bẹ̀ ni at least tó bá jẹ́ pé bíi 20 minute video ni tó bá lè send 10 minutes ń bẹ̀ fún ara àdúrà ló máa sọ pé no kò wọ 20 minutes o 10 minutes ni o ok 10 minutes ok send 5 minutes ń bẹ̀ ká tiẹ̀ rí clue nǹkan tó ń bá wa sọ carry information ń tá a fẹ́ san owó fún ó ṣeé ṣe kádùá ti send 5 minutes ó ṣeé ṣe gan kó ti send gbogbo ètò gbé kíni wọ́n máa wà eager àti gbowó but Karimo yìí náà òun ló fọgbà yọ̀gà ẹ wá ló wá justice lọ́dọ̀ ti tèmi kò wá justice ó wá brainwash ni gbogbo nǹkan dẹ̀ ń ṣe lágbára Ọlọ́run a máa rí justice kí nǹkan tí wọ́n fẹ́ fàyọ ni pé ẹ̀yin olólùfẹ́ mi ẹ jẹ́ ká jọ gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò ṣé ọ̀rọ̀ méjèèjì yẹn ṣó tálì mọ́ra wọn the same phone náà ni o the same phone Mohbad yìí náà làwọn méjèèjì yìí ń sọ̀rọ̀ lé lórí o ẹni yìí sọ wípé ọ̀rọ̀ ọ̀bẹ tí Wùnmí fẹ́ gún Mohbad òun ni òun sọ ń bẹ̀ ó dẹ̀ ní nǹkan tó wà nínú 3 seconds video tó ń fẹ́ jẹ́ ká rí òun nìyẹn my question is ṣó ti wò ni torí a lè sọ bóyá ó ti wò ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ information yẹn tẹ́ ẹ bá dẹ̀ confirm ẹ̀ pé bóyá ẹni yẹn wò dáadáa ló ṣe mọ̀ wípé ọ̀rọ̀ ọ̀bẹ òun ló ń happen bẹ́ẹ̀ àbí ti àwọn family ẹ̀ tán súnmọ́ dáadáa tán ní information tó wà bẹ́ẹ̀ ó ju nǹkan tá a expect lọ but ibi tí clause ti wà bẹ́ẹ̀ ni pé àwọn ò sọ information tó wà bẹ́ẹ̀ wọ́n kàn ní information tó wà nínú ẹ̀ tá a bá fi lè rí àti rí justice ẹ bá mi fi ọkàn yẹn hàn lábẹ́ comment section kí la rò pé ó wà nínú fídíò yẹn ẹ má dẹ̀ gbàgbé àdúrà sọ ó ní inú ẹ̀ ni Wùnmí ti ti Mohbad tó fi jábọ́ látòrí staircase tó forí gbálẹ̀ ṣe information tó wà nínú ẹ̀ nìyẹn ẹ bá mi fi ọkàn yẹn hàn lábẹ́ comment section a ò ní rí jù báyìí lọ lórí àwọn information méjèèjì tí mo rí tí mo fẹ́ ká analyse lé lórí ẹ̀yin àgbà náà lẹ́bọ̀ ẹni ìwàkúwà la máa ń wà nǹkan tó bá sọnù tábàdẹ̀ tí èrè justice a ò ní dákẹ́ a ò dẹ̀ ní yé tú àṣírí wọn bá a bá ṣe ń gbàṣírí wọn bẹ́ẹ̀ làwọn máa bá wọn fẹ́ lójú bá a bá ṣe ń gbàṣírí wọn làwọn máa bá wọn fẹ́ lójú títí a máa fi rí justice ẹ bá mi fi ọkàn yín hàn fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe uncle aunty ẹ ń wò mí ní ẹ̀ẹ́dẹ̀ subscribe ṣé ẹ gbádùn ètò yìí ni ẹ̀yin náà subscribe kájọ máa jẹ̀gbádùn ètò yìí lọ kò ná yín lówó ọ̀fẹ́ ni subscribe ọwọ́ tẹ wá fẹ́ fi tẹ subscribe yẹn àtẹ̀yìn tẹ́ ẹ ti tẹ̀ ọwọ́ yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè owó lè máa fi kà lágbára Èdùmàrè mo tún padà bọ̀ tí bá tún ní any information tí mo tún ní fún yín ire o.